You are watching My Naija TV. tó pè fún wa náà lólùpèpè wa Nabi Muhammad. bí akrami rusuli kunna. bó sì ti pèpè òun náà láti tẹ̀lé bí akrami rusuli. bí akrami rusuli. ẹni tó pèpè òun lẹni tó lápọ̀nlé jù ní gbogbo òjíṣẹ́ tọ́lọ́run rán. bí akrami rusuli. 124,000 lọ́lọ́run rán Ànábì nìkan ló gorí jù. bí akrami rusuli kunna. akramal umami. bí akrami rusuli kunna. akramal rusuli. pẹ̀lú àpọ́nlé olórí àpọ́nlé tá Ànábì jẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله يعصمك من الناس والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في صدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خيرا مما يجمعون من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والهاتف لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم آمين وعلى آله حق قدره ومقداره العظيم هادية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم Aki Ọlọ́run ọba ọ̀gá àgbà. Allah. Ọba tí kò ṣe é má kì í. Allah. Ọba tí ò ṣe é má yìn. Ọba mo ṣe náà mo ṣe ta ni ó bí mi. Allahu akbar. Ìkí Ọlọ́run kó bá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì lólóore wa ọlọ́mọṣàbà kí Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àlékún àánú Ọlọ́run fún Mawlana Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu. Àmín. Àlékún àánú Ọlọ́run fún àpèrànà ṣe àgbà Mawlana Sheikh Alhaji Ibrahim. Yes, radiyallahu ta'ala anhu. Àlékún àánú Ọlọ́run fún bàbá wa Sahibul Wilayatil Kubra Rasulul Ilmi Mawlana Sheikh Adam Abdullahi Al-Alori. تغمد الله برحمته. Àlékún àánú Ọlọ́run fún bàbá Sheikh Kamaluddin Habibullah Al-Adabi. رحمه الله تعالى. Àlékún àánú Ọlọ́run fún bàbá Sheikh Abubakar Siddiqu Al-Miskinu Billahi. رضي الله تعالى عنه. Àlékún àánú Ọlọ́run fún bàbá Sheikh Ali wa Sheikh Usman wa Sheikh Muhammad Bashir رضي الله تعالى wa bí Mawlana Sheikh Idris wa Mawlana Sheikh Muhammad Al-Awwalu. أول رضي الله تعالى عنه. Ọlọ́run mọ́sàbà kẹ́ gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ. آمين. Àwọn tí wọ́n ń bẹ ní òkè pẹ̀ bàbá Mawlana Sheikh Muhammad Rabi ọlọ́mọsàjẹ́ mi wọ́n gùn. آمين يا الله. bàbá Dr. Al-Ala
مولانا شيخ سليمان فاروق المسكين بالله. أدام الله حياته. ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. آمين. ọlọ́run jẹ́ mi wọ́n gùn. آمين. pẹ̀lú àlàáfíà ara. آمين. mo fi kíkí gbogbo àwọn àgbàlagbà tá a ti kí káwọn àgbàlagbà tí wọ́n ti jókòó láàyè yìí tí wọ́n ti lọ. bí àwọn tí wọ́n ń bẹ níkàlẹ̀. bàbá wa aliba Mawlana Sheikh Bunyamin. Mawlana Sheikh Muhammad Qasim. أدام الله ọlọ́run kò حياته. sàjáàrí yín pẹ́. آمين. ọlọ́run kò fi yín láàbalẹ̀. آمين. ọlọ́run kò fi yín láàbalẹ̀. آمين. ọmọ yàrá mi aláwọ̀ sàmọ́dọ̀ mọ́sá fi yín láàbalẹ̀. آمين. mo kí bàbá wa níkàlẹ̀. bàbá wa àgbà Ash-Shay'ani. أدام الله حياته. ọlọ́run mọ́sá fi yín láàbalẹ̀. آمين يا gbogbo الله. ntọ́lọ́run ti tò ọlọ́run níjọ́wọ́. آمين. ọlọ́run wọlé àfẹ́ Mawlana Sheikh Alhaji Ibrahim. يس رضي ọlọ́run ní الله fi ilẹ̀ تعالى. láéláé. آمين. kíkí jù báyìí lọ àmọ́ nítorí àsìkò. mo kí àlùfáà wa àgbà. bàbá Sheikh Sadallah. أدام أدام الله ọmọ الله yà حياته. lọ́rin. آمين. kò sí ti nǹkan tí a bẹ́ẹ̀ bí sẹ̀sán fẹ́ àfìfẹ́. الله. gbogbo àgbàlagbà tó jókòó yìí ìfẹ́ ni wọ́n lò. ọ̀nà pọ̀. àwọn bẹ́ẹ̀ yà bá nífẹ̀ẹ́ yẹn yóò sáfẹ́ ṣe tí ó tẹ́ lọ́rùn ni. إن شاء الله. ọlọ́mọsá fi ilé abalẹ̀. آمين. alibarika Muhammad Rasulullah. صلى الله عليه mo kí bàbá wa Mawlana Sheikh Mustapha Akpẹ́yẹmí. أدام الله حياته. agbára sábúrú ọlọ́mọjọ kan ilá ilá yìí. آمين. alibarika la ilaha illallah. آمين. bàbá Mawlana al-Mudir Mawlana Sheikh Muhammad Sa'id ọlọ́run fi ilé abalẹ̀. آمين. alibarika la ìtàn nebo Muhammad. صلى الله عليه mo wá وسلم. kí gbogbo àwọn alárìsìkí ní bẹ́ńkálẹ̀. mo kí gbogbo ẹ̀yin ya wa lápapọ̀. ọlọ́run má jẹ́ máa padà sí aburú. ní آمين. gbogbo ààyè tó ní kálukú ti wá bí. àtọkùnrin àtobìnrin ọlọ́mọsá fi ilé abalẹ̀. آمين. la ilaha illallah. آمين. mo kí jama Allahu Latif sáwìyàtọ̀ Allahu Latif markas Allahu Latif ọlọ́mọsá dúró tó ní kálukú wa. آمين wọ́n á يا kí الله. bàbá wa Alhaji Lukman Babalọlá أدام الله يطول olúwa masa bàbá dúró tì í. آمين. wọ́n ní ẹjẹ́ àròjọ olóore fáráyé bá ti rò tìkà náà. láwùjọ. gbogbo dáadáa tọ́lọ̀ ní ẹ máa gbéṣẹ́ nínú ayé wa ní kọ̀rọ̀ àti gbangba olúwa masa bàbá dúró tì í o. آمين. mo kí àwọn sẹ́yìn dá wa tí ń jẹ́ ìyàwó bàbá Alhaji Lukman ọlọ́mọsá bàbá dúró tì í. آمين. mo kí bàbá Dundu ọlọ́mọsá bàbá mójútó yín. Àmín. Alhaji Nudin ọlọ́mọsá bàbá mójútó yín. آمين. Alhaji Abdulaziz ọlọ́mọsá bàbá mójútó yín. آمين. ọlọ́run kò wọlé àfihàn nebo Muhammad. صلى الله Alhaji عليه. milẹ́gbẹ̀ Alhaji Abdulaziz ọlọ́mọsá bàbá dúró tì í. آمين. alibarika la ilaha illallah آمين. alibarika la Muhammad rasulullah. صلى الله mo kí عليه. àwọn sẹ́yìn dá ní kalẹ̀ سلام olúwa الله musa bá dúró tì í. آمين. alibarika la Muhammad gbẹ̀yìn ara girama gbogbo ọkùnrin àti obìnrin ilẹ̀kùn olúwa musa bá dúró tó ní kálukú wa آمين يا àtọkùnrin àti obìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. wa kulli alhamdulillahi wa salamun ala ibadihi alladhina astafa. Allahu khayrun amma yushrikun. وكل الحمد لله وسلام على عباده الذين اصطفى. الله خير عما يشركون. ربي أوصيني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدعني برحمتك في عبادك الصالحين. ربي أوصيني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين. وقل ربي أدخلني مدخل الصدق وخرجني مخرج الصدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. الله أكبر. ẹjọ́ gbé tóbi fọlọ́run. الله أكبر.
Allahu akbaru. ọlọ́ọ̀bá níbi tó fi jù Allahu akbar. Kullu ma'i Allahu akbaru. wọ́n ẹ̀dá sọ pé Allahu akbar. Kullu ma'i Allahu akbaru. Allahu akbar. tóbi jù. Allahu akbaru kabira. ọlọ́ọ̀bá yìí níbi tó fi Wa subhanallahi kasiran. Wa subhanallahi bukratan wa asila. mímọ́ ọlọ́ọ̀bá náà akbaru. ẹ̀dá sọ pé Allahu akbar. Subhana zil mulki wal malakuti. mímọ́ ọlọ́ọ̀bá ọba tí kájí pé òun ló lápá gbogbo nǹkan lọ́dọ̀. Subhana zil izzati wal jabaruti. mímọ́ ọlọ́ọ̀bá ọba tí kájí pé gbogbo tí ń jẹ́ ìyà títí fi ń tóbi òun ló ní lọ́dọ̀. Al hayyu la yamutu. ọba àlàyé tí ò ní kí láéláé la ní káàkiri. Ya'lamul afiyati was sarai. ọba tó mọ kọ̀kọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tó sì mọ gbangba wa. Wa harakatil awatir. tó sì mọ gbogbo tí ń wúyẹ́wúyẹ́ nínú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa. Wa atila'il damai. gbogbo tẹ́nì kankan ó dì mẹ́mi tá a fẹ́ dà tá a fẹ́ jẹ́ ọlọ́run ọba lónìí pẹ́. Adrakal ukulu fi ma'rifati. làákàyè ò lè mú bẹ́rẹ́bẹ́rẹ́ kó wá lóhùn ọmọ ọlọ́run ọba tán. Laysa lahul awalu wala ọba tá ń pariwo fún wa yóò ní àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ò ní ìgbẹ̀yìn. fa subhana man kawwana al aqwan. mímọ́ ọlọ́run ọba pàtàkì tí bó ṣe tàyẹ ká bó ṣe ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa yìí. Wa dabara samana. ọba tá ń pariwo èyí náà ló ń yí gbà padà débi tó yí dé yìí. Wa halikal insana. ọba yìí náà lọ́ba tó dá ọmọ ènìyàn. Wa allamahul bayana. òun náà lọ́ba tó fi mọ̀ àlàyé mọ́ ọmọ ènìyàn rẹ̀ tó láwọn ẹ̀dá yòókù. Anzala al-Qur'ana wal furqan. òun náà lọ́ba tó sọ Al-Qur'ani lẹ̀ fásitì ẹ̀dá Ànábì wa Muhammad. Qaddara fikra wal imana. gbogbo ẹni tó ń rò gbogbo tó ní ká máa rí o lọ́wọ́ bá ló ní á máa rí o. Wa ta'ata wal isyana. ẹni ó tẹ̀lé tọ́lọ́run ẹni ó gbàgbé Ọlọ́run náà ló dá wọn. La yamuruhu alayhi nisyan. àmọ́ Ọlọ́run bá tá ń pariwo èyí ò gbàgbọ́ rẹ̀ nìkan lọ́lọ́ mọ́ mójútó. Wa la yashkuruhu zani an zani. kò sí ní mọ̀ rẹ̀ nìkan lọ́wọ́ kó mọ̀ gbàgbọ́ rẹ̀ nìkan. Malikuhu yawmin nuzul. ọba tá ń pariwo fún wa yìí òun náà ló gba olùkápá ojú Lahul ẹ̀san. masalul a'la wa lahul asmaul ó husna. gbàjúwe ogun àpèjúwe tó da yẹn gbogbo tó ga yẹn tí Ọlọ́run bá ní í ṣe. Wa sifatul ula. àwọn ìròyìn tó ga tí ò sí Ọlọ́run bá lónìí lọ́dọ̀. La tudrikul absar. gbogbo ojú bá ṣe pọ̀ tó yà lórí ibi tó Ọlọ́run bá gọ sí. Wa huwa yudrikul àmọ́ ibi absar. tójú Ọlọ́run bá mi wà gbogbo apáta ní rí. Yukawwinu al-layla ala ọba yìí náà an-nahari. ní yí òun padà ní sọ́dọ̀ sàn ní yí ọ̀sán padà ní sọ́dọ̀ Wa òru. kullu shay'in indahu bimiqdari. gbogbo ẹni ó kúrú ẹni ó ga ẹni ó pupa ẹni ó dúdú Ọlọ́run náà ló dá wọn. Satu laka sawatu. àṣepí gbogbo Ọlọ́run bá mi ọba tí ò sí rẹ̀. Wa sifatu laka sifati. àṣe gbogbo tí ń jẹ́ ìròyìn ẹ̀yẹ́ tí Ọlọ́run bá ní í ṣe. Rafi'u darajati. gbogbo ẹni ó ga nípò Ọlọ́run bá ló gbé wọn ga nípò. La tukallibu usunun. gbogbo tó ga jọ Ọlọ́run bò lábẹ́ nìkan ká wá lórí. Wala tara'u liuyun. gbogbo ojú yẹn yẹn bó ṣe lè wù ká pọ̀ tó. Isara àmọ́ adasheya. ibi tó wà yẹn. Ayaku tó bá ti ní kí lalahu. nǹkan máa ṣe kò sẹ́ni tó lè ní ó máa ṣe wọn láyéláyé. Subhanaka ya wọ́n Allah. bá mi pariwo Allah. Subhanaka ya ọba mi tó Nanu. ní àánú lọ́dọ̀ ọba mi àná. Subhanaka ya ọba tó yẹ Mannanu. wípé yóò ṣe é tán yóò pátá yóò fi yóò tẹ̀lé Subhanaka gbèsè. ya Dayanu. ọba tí yóò jẹ gbèsè tí ń bá ní san gbèsè gbogbo wa ọlọ́ọ̀bá mọ́sábà gbèsè wa Subhanaka ya Allah. Subhanaka ya Hannan. Subhanaka ya Mannan. subhanaka ya Dayyanu subhanaka ya Sultan. A kí ọlọ́wọ́ bá tí ò ṣe é má kì. Allahu akbar. Ìdúró mi ní àsìkò yìí lọ́dún yìí. Ọpẹ́ ló já sí. Alhamdulillah. Torí pé ìmọ̀ye òjò ló ti rọ̀ tílẹ̀ ti fàmù. Allah. Adúró láàyè yìí lọ́dún tó lọ ní mọ́lùdí ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Àṣetà bá kí Ọlọ́run jù báyìí lọ, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Àdúrà tá a ṣe lọ́dún tó lọ, Ọlọ́run gbà. Alhamdulillah. Àwọn àyà yìí lọ́dún tó lọ abẹ́ lọ́wọ́ ọlọ́mọ́sàjà àdẹ̀mí. Ó wá mú àdẹ̀mí lẹ́nìí. Adúgbẹ́ á tún bẹ́ẹ̀ lẹ́nìí. Alibarika wọlé àtàdínlẹ̀ Muhammad kọ́lọ̀ tún jẹ́ àdẹ̀mí. Amina ya Allah. Ọlọ́run ni mo kí. Bàbá ní ẹgbẹ̀rún ahá kò tó láti kí torí tó ṣe fún wa pọ̀. Alhamdulillah. Ọba tí ò ṣe é má kì. Alhamdulillah. Ìkí Ọlọ́run kó wá bá ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì ni ọ̀jẹ̀ tán ló jẹ́ sẹ́kù. Sallallahu alayhi wa sallam. Ànábì lolóore wa.
Ànábì láláyọ̀ wa. Sallallahu alayhi wa sallam. Tí wọ́n bá ní ẹni tó kú fún ni Ànábì ni. Sallallahu alayhi wa sallam. Gbogbo ààyè lónìí tá à ń wí ń bẹ̀. Gbogbo ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí tá à ń sọ ń bẹ̀. Bẹ́ẹ̀ bá wá wà láyé wí tó bá ti wí tó bá ti sọ ni mo gbọ́ kó má wàá rántí ẹnìkan kó má rántí ọmọ kó má rántí aya kó má rántí mọ̀lẹ́bí ẹ̀ tó fi já sí pé ummati ní dárúkọ sàlámùn jẹ́ ń wí tèmi náà bí làbísì jẹ́ ń wí délẹ̀ bí ń bá wí wá wá wí sàlámùn ala man qala ya rabbi ummati. Salamun ala man qala ya rabbi ummati. Salamun ala man qala ya rabbi ummati. Salamun ala man qala ya rabbi ummati. Atiriku minan nairani qala naam. نعم أجرهم من النيران قال نعم. سلام. نعم. Aláfíà Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad àti torí ẹ̀ jókòó. Sallallahu alayhi wa سلام sallam. على من قال يا رب أمتي. Ìta ń ṣe yìí bá ti máa ṣe lọ́jọ́ alẹ́ nìyí. Dáì máa ń Àmín. ṣe ẹ̀ máa sọ ntí ń ṣe yé mi. Ntí ń ṣe mo máa. Ntí mo sì ń ṣe ní àmà mi. سلام على من قال يا رب أمتي. Nígbà tí Ànábì wa Muhammad fẹ́ ṣe tájà lì. صلى الله عليه وسلم. Ojú gan Ọlọ́run rán fún rẹ̀. Nígbà tí Ànábì fẹ́ kú láyé. Gbogbo ntí ń jẹ́ ntọ́lọ́hún dá pátápátá ló mọ̀ pé nǹkan fẹ́ jáde. Àmọ́ àsìkò wí kí n gbọ́ gẹ́gẹ́ bí n ṣe gbọ́ tẹ́lẹ̀. Àsìkò sọ kí n fàṣẹ sí gẹ́gẹ́ bí n ṣe tẹ́lẹ̀. Lẹ́sẹ̀ kan náà tá Nábì sọ pé sàlámù ní alámọ̀ní kọ́lá ya rabbi ummati. Bí Ọlọ́run mo mọ̀ pé mo ti ń lọ. Àmọ́ àwọn ìjọ mi tí mo fẹ́ fi ilẹ̀ yìí. أمتي. Ìjọ mi yìí. أمتي. Bá mi là wọ́n kúrò níbi iná. سلام على من قال يا رب أمتي أجرهم أجرهم من النيران قال له نعم أجرهم من النيران قال نعم نعم. Lẹ́sẹ̀ kan tó wí ni wọ́n gbọ́ Ànábì kan ní tún dáhùn fún rẹ̀ mọ́. صلى الله عليه وسلم. Àwọn àlì ni wọ́n dáhùn. الله. Lẹ́sẹ̀ kan tí wọ́n ti wí àwọn tó sì fi ṣe wọn tó fàṣẹ tí wọ́n sọ̀rọ̀ tẹ̀sí. Ànábì yìí ló kún torí wa. Ànábì yìí ló ṣoore fún wa. Ànábì yìí ló ṣe dáadáa fún wa. صلى الله عليه Àríkò ṣe وسلم. dáadáa kò síbi tá a ti lè rí ara Ànábì wa Muhammad ni. صلى الله Gbogbo tí a عليه. bá fẹ́ dà láyé. O fẹ́ lówó, o fẹ́ níyì, o fẹ́ lápọ̀nlé, o fẹ́ jọ̀gà níbi kan kò lè rí ṣe dáadáa, o fẹ́ jàfa bàtírì yìí. الله. Ànábì ló lè di kọ́ṣẹ́lá rẹ̀. صلى الله عليه وسلم. Kọ́rọ̀ ọmọ wa gùn. Àfàtàlàfíìsì bá ń lọ bí ọ̀rọ̀ Aisha tí ń bá Ànábì wa Muhammad sọ. بسم الله الرحمن الرحيم. قالت عائشة لرسول الله صلى الله عليه وسلم. Aisha ní jomi tó rọrọ̀ pẹ̀lú Ànábì lọ́rọ̀ gidi lọ́rọ̀ yìí lọ́rọ̀ àpọ́nlé. ما أوحى إليك ربك. Sábà pé obìnrin tí ọkọ bá nífẹ̀ẹ́ kò sí ní tí ó lè béèrè. Ó sì ti màsìkò tó jásí pé yóò sọ tí ó ṣe kò ń gẹ̀ tí ó fẹ́ béèrè tí ó dá lóhùn. Ìwọ̀n sọ fún Ànábì wa Muhammad kíkí nǹkan tí wọ́n fi rán bó ló ti rí. ما أوحى إليك ربك حين قال فأوحى إلى عبده ما أوحى. Abdulaziz sì wá bá a bú láti Suratu Najmi látòkè wà Najmi. إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. Ó ní tí wọ́n fi rán òun náà iṣẹ́ tí wọ́n rán
jó ṣàlàyé rẹ̀ fún mi jẹ́ mọ́. ما أوحى إليك ربك حين قال فأوحى إلى عبده ما أوحى وقال لها رسول الله صلى الله عليه وسلم النبي واسرو أتعلمين صفهم ما لا يعلمه جبريل عائشة انتو بيري لا جبريل ومرارا ولا ميكائيل ميكائيل من توفى بدون بيري لو امي ولا نبي النبي كاكاو من توم بيري لو امي النبي محمد ولا مرسل òjíṣẹ́ kan ò mọ tó ń bèèrè lọ́wọ́ mi ànábì wa Muhammad. wala malakum muqarrabun. àwọn màláíkà tó súnmọ́ gan wọn àmọ́ kankan lára tó ń bèèrè mi tí lọ́wọ́ mi ànábì wa Muhammad. wa qalat as'aluka bi Abi Bakri. ẹ wo kí point dáhìí sàfẹ́ fi máa nẹ́bí. sallallahu alayhi. tí ọkùnrin bá ń bínú. obìnrin tó bá nílò aká ìtì èso ń gbéraga dédé ìgbà tó bá rọjú ntọ́ bá mọ̀ jẹ́ àti nǹkan tó fẹ́ràn jù ló fi bẹ́ẹ̀. as'aluka bí Aisha wa sọ fún anabi wa Muhammad kí mo bì ọ́ ó ti mọ̀ kí Abubakar tó ń dákẹ́ wọn nínú ẹni tá anabi pàtàkì tá anabi dùnú sí tó jásí pé kò dáàtú anabi Muhammad rí ó ní mo bì ọ́ pẹ̀lú bàbá mi Abubakar. naam. illa 'allamtani. fi mọ̀ mi mo fẹ́ mọ̀. وقال لما كنت قاب قوسين أو أدنى. anabi wa Muhammad wa sọ fún Aisha ó nígbà tí mo wà ní ààyè kan qaba qawsaini ààyè wí kí n gbọ́ mo wà ń bẹ̀ ààyè sọ mo fẹ́ fún ọ lésì ààyè nàásì mi kí n hàn ààyè tó jẹ́ sí pé kò sí gàgà kankan láàrin Ọlọ́run àti anabi wa Muhammad. قلت اللهم. anabi wa Muhammad wa sọ fún Aisha kí mo sọ fún Ọlọ́run ọba mi. إنك عذبت الأمم بعضهم بالحجارة. aleki ọlá ni ó ti dára oríṣiríṣi tó ti kọjá lára àrà tó dá pẹ̀lú àwọn ọjọ́ tí wọ́n ta kù ọ́ tí wọ́n ń ṣe tiẹ̀ ó ti pa wọ́n rẹ́ òròjò òkúta láti sánmà ó fi pa wọ́n rẹ́. وبعضهم بالمسخ. lára àwọn àrà tó tún ti dá pẹ̀lú àwọn ọjọ́ tó kọ tiẹ̀ ó ti pa wọ́n rẹ́ pẹ̀lú wípé èèyàn ni wọ́n ó wá fi wọ́n rán nǹkan mi ọ̀sẹ̀lómi dígí ọ̀sẹ̀lómi ìdọ̀bọ̀ oríṣiríṣi nǹkan ló ti ṣe. وبعضهم بالخسف. àyìnmáyé ara ló ti dá kọjá nínú àwọn ọjọ́ tó ti kọjá tí wọ́n kọ tiẹ̀ tó já sí pé atẹ́gùn ló rán sí wọn ló fi pa wọ́n rẹ́. وما أنت فاعل بأمتي وما أنت فاعل بأمتي. sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. anabi ní gbogbo ara tó dá yìí ma anta fa'ilun bi ummati. èwo ló fẹ́ ṣe fún jẹ̀mí èwo ló fẹ́ ṣe fáwọn tó tẹ̀lé mi ẹkún wa là nábì ń sun ọ̀rọ̀ wa là nábì ń sun. سلام على من قال يا ربي أمتي أجيري. ọ̀rọ̀ tiwa là ná Muhammad kólẹ́yà níbi tó dá sí pé èèyàn ò gbọ́dọ̀ rántí nǹkan kan mọ́jọ ọmọ ẹ̀ lọ́jọ́ bí ẹ lọ jura rẹ lọ. Allahu Akbar. ọlọ́wọ́ ní ìrà nábì tó wá gbé lórí ibi tó gbẹ́sẹ̀ lẹ́nu ìwọ̀n fún ná Muhammad lẹ́sìn. قال الله تعالى أنزل عليهم رحمة من جنان السماء. ó ní bó ti sáyì mo gbọ́ ìró ànábì àwọn ọjọ́ tìrì ànábì kò sí tí ó ṣe wọ́n yín máa sọ kákalẹ̀ fún wọn láti sámà. عليهم رحمة من جنان السماء. mo ti tú. وأبدل سيئاتهم حسنات. وأبدل سيئاتهم حسنات. ìtumọ̀ wa yíyá ìdá wọn padà máa jó máa jẹ́ dáadáa àwọn àjọ ànábì àwáyé ń gbà Musa àwáyé ń gbà Isa àwáyé ń gbà Nuhu ìgbà tá a déhùn náà ni wọ́n ṣètò àyè wa báyìí. ومن دعاني منهم لبيته. ẹni bá pè mí nínú ìjọ rẹ̀ àná Muhammad labẹ́tù máa dá lóhùn. ومن سألني منهم أعطيته. ẹni bá bèè lọ́wọ́ mi máa fún nínú wọn. ومن توكل علي منهم كفيته. ẹni tó bá mọ̀ pé kò sẹ́nìkan níwájú kò sẹ́nìkan lẹ́yìn kò sẹ́nìkan lọ́tún kò sẹ́nìkan níwájú kò sẹ́nìkan lókè tó mọ̀ pé mi Ọlọ́run náà lè mí Ọlọ́run èmi náà tó yín sì súnmọ́. وفي الدنيا استر على العصاة. láyé tá a wà yìí Ọlọ́run sọ fún ànábì pé òun máa bá wọn jọ rẹ̀ láṣìírí òun máa forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. وفي الآخرة أشفعك فيهم. tó bá dijọ́ ìgbéra kíámà Ọlọ́run lóun fún ànábì Muhammad láyé kó máa sìkà àwọn ọjọ́ rẹ̀. قال يا محمد. wọ́n tún wá pa ànábì wa Muhammad lẹ́ẹ̀kan sí.
لولا أن الحبيب صلى الله يحب عليه وسلم. مخاطبة الحبيب ọlọ́run ní làwọlá أن anẹ́lẹ̀ àbíbà الحبيب tí ẹ bá ṣe pé olólùfẹ́ يحب مخاطبة الحبيب yìí máa fẹ́ràn kí òun pẹ̀lú olólùfẹ́ rẹ̀ fọ́ máa fi omi joro toro ọ̀rọ̀ ní. لولا أن الحبيب يحب مخاطبة الحبيب ما حسبت أمتك سرا وجهرا. ó ní ìrẹ́ ẹjọ́ ànábì tí ẹ bá kí mo fẹ́ràn kí n máa bọ́ olólùfẹ́ mi sọ̀rọ̀ ni. ما mi bá ti حسبت sọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ àwọn ọjọ́ rẹ̀ níta àti dúlé. سرا وجهرا. yàní bí n bá fẹ́ bárọ̀ ìjọ rẹ̀ sọ̀rọ̀ mi ní mú wọn ní kókókó. سبحان الله. ọwọ́ ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀fẹ́ níjọ́ kí tó olólùfẹ́ bá fẹ́ bá a sọ̀rọ̀ yọ ọ̀rọ̀ ẹni tó bá ti nífẹ̀ẹ́ lẹ́jọ́ máa jà. ànábì ló ṣe léyìí fún wa lọ́dọ̀ Ọlọ́run. صلى الله عليه gbogbo àwọn tá à ń jẹ́ ìjọ ànábì Muhammad صلى الله عليه tá à ń وسلم. jẹ́ jọ olóríire صلى الله عليه àwọn alásàlátù وسلم. hikima kan bẹ́ẹ̀ níbi tá ànábì ti béèrè wípé kí ló fẹ́ ṣe fún ìjọ mi. ما أنت فاعل بأمتي. gbogbo ẹni tí ń gba ọmọ ọ̀dọ̀ sílé tó ń tìrìtì wọn bá délé ìyà ó jẹ o. أنت ń bọ̀. فاعل بأمتي. aṣíwájú ayé aṣíwájú ọ̀run ló sọ̀rọ̀ yìí ẹlòmíì ọmọ ẹgbẹ́ ẹ̀ àbọ̀mọ àbúrò lè wá gbọ́dọ̀ ẹ̀ á máa fi ọmọ tiẹ̀ kẹ́tì wọn. ayé ò rí bẹ́ẹ̀ ó ṣe aṣíwájú rẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ fẹ́ jẹ́ aṣíwájú rẹ̀ àfi kó kọ́ sí ànábì gbogbo àwọn olórí kò kọ́ sí ànábì mọ́ ni òjò rò tó الله أكبر. àtàwọn àfáà náà kí wọ́n kàn wọ́ sọ́kọ́ dán ni gbogbo àwọn ẹlẹ́yìn ẹ̀kọ́ máa rùn pa ìyá ò jẹ́ yín gbẹ̀yìn. ما أنت ń bọ̀ فاعل gbogbo àjẹmọ́ بأمتي. ẹni tó lásàlátù ẹni tó wá bọ̀ pé òun ní pírọ́blẹ́mù ibi àwọn nǹkan báyìí ṣe òun kò lágbára 5,000 25,000 ló ní kó lọ wá wá mo lè ti bẹ́ẹ̀ rí yóò dèrò ògbòmí. الله أكبر. a gbọ́dọ̀ accommodate anabi accommodate àwọn jọmọ́ ẹ̀. لقد كان لكم في رسول الله uswatun hasana. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. gbogbo ẹni tó náà bá fún opportunity ó lè gbé yẹn kan tí àbí méjì má jẹ wọ́n jẹkújẹ wọn gọ ilé ayé kan ni wọ́n ń gbé bọ̀ wọ́n dọ́dọ̀ ẹ̀ wọ́n dé bus stop ẹ̀ tún jọ exchange ni tẹ́ bá jọ exchange ọ̀rọ̀ gidi relationship yẹn á máa long tó o bá ti mú wàá bú tó tì wọ́. relationship ó dé. o gbúdọ̀ wà honest الله أكبر. bíi tànẹ́bì صلى الله عليه o gbúdọ̀ wà humble bíi tànẹ́ Muhammad. صلى الله عليه. ọkùnrin àtobìnrin a gbọ́dọ̀ hùwà tó dáa kí a má joyè bámúbámú la yó àmọ́ pé ọmọ ebi ń pọ̀ mọ́ ẹnì kankan anabi ò ṣe bẹ́ẹ̀ صلى الله عليه gbogbo وسلم. àwọn alásàlátù lọ́kùnrin lóbìnrin a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa dénúdénú tọkàntọkàn tẹ̀mítẹ̀mí bíi tànàbí صلى الله gbogbo ọ̀gá عليه. iléeṣẹ́ ipò yòówù tó bá wà róore من ipò tí wọ́n. يرحم الخلق فالرحمن يرحمه abdulhafiz mo fẹ́ràn ويكشف الله عنه الضر والبأس. ففي صحيح البخاري جاء متصلا لا يرحم الله من لا يرحم الناس لا يرحم الله من لا يرحم الناس. torí ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ gùn jù àmọ́ oríire ní fẹ́mi àti èyí bùsùrà àlànà jẹ́ nkẹsẹ̀ orin kan kí wọ́n ṣàdúrà. بشرى لنا معشر الإسلام إن لنا من العناية ركنا غير منهدم من العناية ركنا غير منهدم. bùsùrà àlànà gbogbo àwọn tí a ń jẹ́ lìwúmọ̀ nẹ́bí ìró òdùnnú oríire rẹ̀ fún wa. بشرى لنا معشر الإسلام orin ń dùn wọ́n sì fi fún wa lóríire àmọ́ kò ní má bàa bàjẹ́ iná ṣẹṣẹ asfu yáyì. يا معشر الإسلام بشرى لنا gbogbo àwọn tó ń jẹ́jọ́ olóríire mùsùlùmí oríire rẹ̀ fún wa ìró òdùnnú rẹ̀. من العنايات ركنا غير منهدم. oríire náà ṣe yí àti ìpìlẹ̀ ní kí n sóríire sí kọ́dí mi ni. من العنايات ركنا غير منهدم. لما دعا الله. لما دعا الله
الله داعينا لطاعته لما دعا الله لما دعا الله ayédèní kankan ti rà nẹ́bí ló ti kẹ́lọ́ fún wa o. دعا الله داعينا لطاعته ẹni tó pè fún wa náà lólùpèpè wa nẹ́bí Muhammad. بأكرم الرسل كنا bó sì ti pèpè òun náà láti tẹ̀lé bí akrami rusuli. بأكرم الرسل ẹni tó pèpè òun lẹni tó lápọ̀nlé jù ní gbogbo òjíṣẹ́ tó lọ́wọ́ rẹ̀. بأكرم الرسل 124,000 lọ́wọ́ rẹ̀ ànábì nìkan ló gorí jù. بأكرم الرسل كنا أكرم الأمم بأكرم الرسل كنا أكرم الأمم pẹ̀lú àpọ́nlé olórí àpọ́nlé tá ànábì jẹ́ kúnnà. أكرم الأمم ó jẹ́ kí àwa náà jẹ́ ìjọ olóríire alápọ̀nlé. olúwa má sọ ọdún yìí láṣẹ mọ́. آمين gbàdúrà wa آمين kó kún wa kó sì wá lẹ́yìn àwọn àgbàlagbà sì ń bẹ́ńkálẹ̀ bàbá àlífà ń bẹ́ńkálẹ̀ mọ́lánà ṣèhánì ń bẹ́ńkálẹ̀ رضي الله تعالى àwọn sì fún wa ládùúà إن شاء الله ọlọ́run wọlé ànábì wa Muhammad صلى الله عليه ọlọ́run ò ní sọdún yìí láṣẹ mọ́ آمين gbogbo ẹni tí ti ń bá wa sáàyè yìí mo fẹ́ jọ dàníyàn gbogbo ẹni tó bá sì mọ̀ pọ́lọ́ ló lè ṣe ohun tó kù nù ayé òun dìde fọlọ́hún. wọ́n ní ọjọ́ dìde Olúwa. fọlọ́hún. masa wọlé àfẹ́ tó ní sànni Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo tó ní kálukú gbé wá sáàyè yìí pé tó àtúnwá lọ́dún yìí ọlọ́run wọlé àwọn èèkàn إن شاء الله wọlé karama Mawlana Sheikh Alhaji Ibrahim يس رضي الله wọlé تعالى Mawlana Sheikh Tijani wájú ọlọ́run رضي الله تعالى عنه wọlé Sayyidil Wujudi Muhammad wájú ọlọ́run صلى الله عليه gbogbo tí oníkálukú wọn sunkún lélẹ́rí ọlọ́mọṣà sọ́dà yọ fún wa àmín. èyí tó ti jẹ́yọ̀ ọlọ́run má jẹ́ ó padà dẹ́kun mọ́ láyéláyé آمين يا àdúrà الله wa kọ́lọ́n jẹ́ ó gbà jù báyìí lọ آمين kínú wa kọ́lọ́n jẹ́ ó dùn jù báyìí lọ آمين يا bàbá wa الله Alhaji Lukman babalá àtẹ̀yìn àtìyàwó àtàwọn ọmọ ọlọ́mọdé sunkún آمين bàbá àdùndí ọlọ́mọṣà àmójútó yín آمين bàbá àdùndí ọlọ́mọṣà àmójútó yín Àmín. alibarikọ́lá ìtànẹ́bà Muhammad ajabẹ́sí Àmín. ọlọ́mọṣà àmójútó yín gbogbo Àmín. àwọn àgbàlagbà ń kalẹ̀ ọlọ́mọṣà àmójútó wa Àmín. mo fẹ́ jọ dàníyàn pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ó sì tó kọlẹ̀ àgbà lẹ́tà ayọ̀ àmín. olúwa bíọ́ afàsìkò yìí bíọ́ ìlú Nàìjíríà má jọ dàrú àmín. ìlú Kòròdú ọlọ́mọjọ bàjẹ́ àmín. ìlú wa ìlú gbólómù ọlọ́mọjọ dàrú آمين gbogbo olú tó ní kálukú ti wá ọlọ́mọjọ bàjẹ́ gbogbo eruku mẹ́rin ayé gba àwọn èèyàn wa tó wà lábúrọ̀dù lápapọ̀ آمين tí wọ́n nífẹ̀ẹ́ sí ní tá à ń ṣe yìí tí wọ́n fọkàn sọ́lọ́ lára wa ọlọ́mọṣàbà wa dùn wọn nínú آمين má bà wọn nínú jẹ́ alibarikola Àmín. Muhammad gbogbo ọ̀nà ewu tọ́ta bá gbà àmọ́jọ lágbára lórí wa Àmín ya Allah. alibarikola ilaha illallah Àmín. ala Muhammad rasulullah sallallahu alayhi aniya wala alhamdulillahi amitu wala kulli shay'in qadir àmín. له اللهم آمين. له الملك وله الحمد يحيي ويميت وعلى كل شيء قدير آمين بسم يا الله الله. الرحمن الرحيم اللهم صل على قبل حاوتي وسلم على سيدنا محمد آمين المسجد الجامع للرجال وذل انتصاله آمين وعلى اله وصحبه صلاة نورانية آمين على اصل الوجود بسر ذاتك وبالجمال بجمالك يا الله آمين يا الله آمين. يا الله آمين. يا الله آمين. يا رب العالمين آمين. kóní kálukú mọ́ ti lọ àtàwọn tẹ pé wá sáyè yìí àtẹ̀yìn jẹ́mọ́ wa ẹ má ti lọ bí ọkàn o oríire kù إن شاء الله n fi àwọn àgbàlagbà bí àwọn àbálùkù mọ́ kọ́mọ́ ti lọ tó àkùntò rọ lọ́hùn إن شاء الله kọ́lọ̀ wọlé àmọ́sá àgbàdo mi kálukú wa. alibarika lẹ́nu bá wọn kẹ́. àdúrà mi. alhaji wa jamiu ó ti di alhaji náà nù ni. آمين ọlọ́yẹ bẹ́ẹ̀ bàbá wọ́n ti fòǹtẹ̀lú wọ́n ṣe mọ́dì fún wa káwọn wa ṣàdúrà ọlọ́mọṣà àgbàdo wa Àmín. alibarika lẹ́nu Muhammad Àmín. subhana rabbika rabbil izzati amma yasifun. ẹ jẹ́ ká ṣe sàárà àdúrà tí àwọn ṣe ń ṣe fún ọlọ́run wa jẹ́ kó gbà ó. gbogbo wa pátá ni ká ṣe sàárà àdúrà mi. àdúrà ọlọ́run jẹ́ ajilukman gbogbo ohun tí mo béèrè ọlọ́run. àdúrà mi ọlọ́run jẹ́ kó gbà ó. àdúrà mi Gbogbo wa ọlọ́run pátá ni ká jẹ́ ṣe kó sàárà gbà àdúrà. ó. gbogbo ohun tí mo béèrè ọlọ́run wá fi lé mi lọ́wọ́. àdúrà mi ọlọ́run jẹ́ kó gbà. jẹ́ kó gbà ó. àdúrà mi ọlọ́run jẹ́ kó gbà ó. gbogbo ohun tí mo béèrè ọlọ́run. wá fi lé mi lọ́wọ́.
ṣèkúnná ọlọ́mọṣájẹ kí á rí pẹ́. Stay tuned for more interesting programs on My Naija TV.